ọ̀gọ̀rọ̀ ọmọ ikọ̀ aláàbò àkànṣe tó jẹ́ ti gbajúgbajà ọmọ Yorùbá nni Olóyè Sunday Adéyẹmọ tọ́pọ̀ èèyàn túmọ̀ sí Sunday Ìgbòho tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá ló farapa gidigidi lẹ́yìn ìgbà tí àwọn afurasí agbésùmọ̀mí bandits lẹ́nubodè ti bò sínú igbó dè wọ́n láàkó wọ́n ń fọ́ inú igbó tútù tó yẹ pé wọ́n ń wá àwọn ọmọ tí wọ́n jí kó láàkó yìí ni wọ́n wà nínú igbó tí wọ́n ń fọ́ inú igbó Old Ọ̀yọ́ National Park tútù tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹ̀ láàkó tí àwọn ìlú ẹkùn èyí tí Sunday Ìgbòho tó dá sílẹ̀ ń tọ́ pinpin àwọn afurasí tí wọ́n he àwọn ọmọléèwé kóbó àti àwọn olùkọ́ wọn bí ẹni ìpín níjọba ìbílẹ̀ Oríire. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ oṣùjúmi kòró kan, ó ní níṣe ni àwọn afurasí náà ṣínà ìbọn bolẹ̀ sí àwọn ìlú ẹkùn tí ọ̀rọ̀ sì wá di ìjà ìdojúbọn kọra ẹni nínú igbó. Ọ̀pọ̀ ọmọ ikọ̀ ìlú ẹkùn ló farapa tí a ò sì tí ì mọ iye àwọn tó farapa láàkó tá a fi ń kó ìròyìn yìí jọ. Gbogbo ipá láti lè bá agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ ló bọ́ sí pàbó láàkó tá a fi ń kó ìròyìn yìí jọ. Ẹ láìkẹ́, ẹ share, ẹ pín kó kárí káàkiri kó lọ fáà. Target Radio TV, ìkànnì aláfojúsùn lórí Facebook àwa ń bẹ̀, TikTok ẹ bá wa ń bẹ̀, ó sì jẹ́ Instagram tàbí YouTube wa ni gbogbo ẹ̀ náà la wà. Kọ́kọ́rọ́ kan tó ṣílẹ̀kùn ọ ni Target Radio TV Live lẹ́ẹ̀fi wọlé sí ìkànnì náà.